ìbà ọlọ́run ìbà ènìyàn kábíyèsí ìbà rẹ bàbá mojúbà rẹ ọlọ́run ọba mi ta ni mí bí ò bá ṣe ti ìwọ ọlọ́run tó pa mí mọ́ tó dá mi sí dòní kí ni mí èmi erùpẹ̀ lásán tó ṣe lénìyàn èmi erùpẹ̀ ilẹ̀ lásán tó ṣe lógo bàbá mo gbé ọ̀gá o kábíyèsí ìbà rẹ èmi á máa wí pé ti olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ẹ gbé orí yín sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí ọba ògo kó wọnú ilé wá ta ni ọba ògo olúwa tí ó lé tó lágbára òun náà ni ọba ògo gbàǹgbè sókè. ọpẹ́ fọlọ́run ọba mi àláùràbí bí mo ti ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni mò ń dúpẹ́ lọ́wọ́ aláṣẹ àti olùdásílẹ̀ ìkànnì tá a wà yìí orí rédíò tá a wà yìí ta ni mò ń dárúkọ ìyẹn ọ̀gá mi bàbá mi èèyàn mi pàtàkì olúwafẹ́mi ọlátúndé abídèmí rédíò apọ́stù èmi á máa gbàdúrà fún yín sẹ́ bàbá wípé ẹ ti ń dán ẹ ti ń dùn ẹ ní pinyẹ̀kẹ̀ bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi gbàǹgbè sókè. Gbogbo òun yàtọ̀ sí tòṣùpá, gbogbo ìgbàgbọ́ yàtọ̀ sí tìmọ́lẹ̀ gbogbo ìgbàlódé ẹ̀fẹ̀ ìgbàlódé gbà ń lò. èmi ọmọ yín náà ni mo tún ti dé mo balẹ̀ gùdẹ̀ sórí ètò mo jókòó sórí àpèrè mo gún wà lónìí bí ọlọ́run ṣe fún mi láǹfààní àti àyè láti lè gún wà lẹ́ni ọjọ́ àánú ọjọ́ Wednesday lórí ètò bẹ̀bẹ̀ ń lọ pẹ̀lú àrẹ̀mọ Jésù ní gbogbo ọjọ́ Wednesday ẹ káàbọ̀ ẹ kú kalẹ̀ ẹ mú kalẹ̀ towó ẹ mú kalẹ̀ tọmọ ẹ mú kalẹ̀ ta ìkú baálẹ̀ ọ̀rọ̀ lónìí ẹ ó gbádùn mi dọ́ba mò ń bọ̀ mi ò tí ì dé Peter Pétérù gbàǹgbè sókè nílé. Fẹ́mi lẹ́kẹ̀ olúwa bàmí olúwa. Fẹ́mi lẹ́kẹ̀ olúwa bàmí olúwa. Ìgbà tí àwọn ọ̀tá mi máa dìde. Ìgbàlódé ẹ̀fẹ̀ Fẹ́mi lẹ́kẹ̀ ìgbàlódé gbà ń lò. agbára ń bẹ lọ́dọ̀ Jésù ọba. Agbára ń bẹ lọ́dọ̀ Jésù ọba. Nígbà tí àwọn ọ̀tá mi tó bá fẹ́. bẹ́ẹ̀ ni agbára ń bẹ lọ́dọ̀ Jésù ọba ọlọ́run ọba mi ọba ọ̀kan ṣoṣo nìkan náà ló lágbára ta ló ń jọba perin níwájú ọba pányányán ta ló tún wá ń jọba perin níwájú ọba pànìyàn ọlọ́run ọba mi nìkan lọ́ba tó lè pa tẹ́nikẹ́ni ò lè jí òun nìkan náà lọ́ba tó jẹ́ pé tó bá ti jí kò sẹ́nikẹ́ni tó lè pa ọlọ́run ìbà rẹ o agbára ń bẹ lọ́dọ̀ rẹ sọ pẹ̀lú àrẹ̀mọ Jésù ní gbogbo ọjọ́ Wednesday ètò ní bẹ̀bẹ̀ ń lọ ọlọ́wọ́ bọ́tìnì mi fún tòní Peter Pétérù I throw a salute ó ṣe gangan ni ó ṣe gidi gan mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ṣùgbọ́n mi ẹ̀yin ní èjìká tí ò jẹ́ káṣe ó bọ́ lọ́rùn bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ ní àrẹ̀mọ Jésù àrẹ̀mọ o mo ní o ẹni kí n wọlé kí n jókòó pé kí n máa sọ lọ wípé bí mo bá ṣe ń sọ yóò máa dùn sétí ọmọ aráyé ẹ ṣé o kò ní bàjẹ́ fún gbogbo yín owó tẹ fi ń ra dátà lágbára ọlọ́run ọba mi àbùdí ń tolókun àbùdí ń tọlọ́sà ẹ ó máa rówó lò
ẹ ó máa rọ́wọ́ ná ẹ ó máa rọ́wọ́ yọ ẹ ò dẹ̀ ní tẹ́nítìkà bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Olúgbémiga ìbùkún olú ibikíbi tíwọ náà bá wà ọ̀rẹ́ mi dáadáa ẹ̀mí á máa sọ òun náà ló pè mí pé Àrẹ̀mọ ó yá wá gbẹnu sí kùkùmbà yìí bá a ṣe ń ṣe rèé kò ní bàjẹ́ fún Olúgbémiga ìbùkún olú lágbára ọlọ́run ọba mi. ẹ ti mọ̀ pé tá a bá ti dórí ètò báyìí ètò yìí ó kún fún ẹ̀kọ́ torí pé Yorùbá èdè Yorùbá kò ní parun òun làwa gbé dání. bẹ́ẹ̀ lọ pẹ̀lú Àrẹ̀mọ Jésù ní gbogbo ọjọ́ Wednesday ó kún fún ẹ̀kọ́ ó kún fún àṣírí bẹ́ẹ̀ ló kún fún ìmọ̀ ìjìnlẹ̀. mo gbà á ládùúrà lágbára ọlọ́run ayé wọn ò ní bàjẹ́ bí ògo ṣe jẹ́ tọlọ́run ọba mi. lórí ètò yìí abala mẹ́rin lètò yìí ní. abala àkọ́kọ́ òun la pè ní Yorùbá dùn láṣà Yorùbá dùn láṣà. abala ìkejì òun la pè ní ìfura lògùn àgbà. abala kẹta la pè ní ojú ọjà. abala kẹrin la pè ní ọ̀rọ̀ àgbà. ọ̀rọ̀ àgbà la ó fi gbà tá a máa fi sọ̀kalẹ̀ láyọ̀ lórí ètò tèní. bóyá èyí wá fẹ́ pe Àrẹ̀mọ Jésù sí bóyá káwá bá yín ṣe MC àbí káwá gbé ìpolówó yín wá sórí atẹ́gùn sórí afẹ́fẹ́ ń bí ẹ lè pè mí kẹ́ WhatsApp mi sórí nọ́mbà tèmi èmi gangan ni màá gbé 09034684284 lẹ́ẹ̀kan sí 09034684284 tí n bá padà dé màá pe studio line tẹ́ ẹ lè pè sí bí ètò bá ṣe ń lọ lọ́wọ́ kò ní bàjẹ́ bá ń gbé sókè ní agbára rẹ̀. halẹ̀ kò lè halẹ̀ mọ́ mi rárá mo ti lálàfẹ́ ètì mo lólúwa ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àyìnbásíkò lọ́rọ̀ ń wẹ̀dá ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. halẹ̀ ẹ má halẹ̀ mọ́ wa àwa ti lálàfẹ̀yìntì àti lólúwa ọlọ́run làwa gbójúlé Peter Pétérù ọlọ́run làwa fẹ̀yìntì ní ìgbàlódé FM
ìgbà lónígbà ń lò kò ní bàjẹ́ fún gbogbo wa bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Bẹ́bẹ́ ń lọ, ètò ní bẹ́bẹ́ ń lọ ní gbogbo ọjọ́ Wednesday pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ẹ̀gbọ́n yín, torí pé àìkéré báyìí ká má jọ ẹnìkan lọ. Àrẹ̀mọ Jésù, ọmọ ojú kò bówó rẹ̀, ọmọ ìgbìlẹ̀ gbọ́lá, ọmọ gbọ́lá gbore, ọmọ báta ní ìlú Ìjẹ̀bú Òde, èmi lọmọ alágẹmọ 16. Bẹ́ẹ̀ ni, èmi lọmọ oníkan bùkẹ́kẹ́, ọmọ oníkan bùkẹ́ẹ̀kẹ́. Bẹ́ẹ̀ ni, kò ní bàjẹ́ fún gbogbo alágbára Ọlọ́run ọba mi. Bóyá ẹ fẹ́ pè wá sí studio line wa ń bì yìí, bóyá ẹ fẹ́ gbé polówó yín wá ni a fẹ́ pe studio, bóyá so ẹ fẹ́ pè wá sí studio line, ẹ lè pè wá sí orí nọ́mbà wa yìí 08141969056 lẹ́ẹ̀kan sí 08141969056. Ẹ bá ń gbé sókè nílé agbára lọ́hùn ká fẹsẹ̀ rájò díẹ̀ ká tó wá wo abala ti Yorùbá dùn láṣà. Ẹ ṣé. kí ni gbẹ́dọ́gbẹ́dọ́gbẹ́ igi ọ̀gẹ̀dẹ̀gbẹ́ kí látẹ́kùn fẹ́ fi igi gẹ̀dú ṣe ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmásíkò lọ́rọ̀ padà ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. ẹni rówó èlójú àlá tó ń dunnú ẹni kò tẹpá mọ́ṣẹ́ ẹ̀ nítorí ebi ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. àìmásíkò lọ́rọ̀ padà ọ̀rọ̀ mi lọ́wọ́ Olúwa ló wà. ẹni rówó èlójú àlá. Ọ̀rọ̀ gbogbo wa, ọ̀rọ̀ mi, ọ̀rọ̀ yín lọ́wọ́ Olúwa ló wà. Adúró tolúwa báyìí kì í jogún òfo, a ò ní jogún òfo bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi aláwùrà bí. Gbogbo ẹ̀yin aráalé abala tá a wà òun náà la pè ní Yorùbá dùn láṣà. Gẹ́gẹ́ bí èmi ti máa ń sọ ní gbogbo ìgbà tí mo bá ti wà lórí ètò pàápàá ní ti abala yìí, ṣe rí èdè ó lágbára púpọ̀ púpọ̀ púpọ̀. Hey! Torí pé kí ni èdè la fi ń de èrò. Àní gbogbo ẹni tó bá ń sọ èdè elédè sẹ́, èrò elérò ni yóò máa rò. Irú èdè wo ló ń sọ lẹ́nu? Oríṣiríṣi èdè ló wà, ṣùgbọ́n èdè tó lápọ́nlé jù òun ni èdè Yorùbá èyí tèmi sọ lẹ́nu yìí. Èdè ìta wa ń sọ yìí òun la fi ń de èrò. Ẹnikẹ́ni tó bá ń sọ èdè elédè, èrò elérò nírú ẹni bẹ́ẹ̀ yóò máa rò. Gbogbo ẹni tó bá wá ń ro èrò elérò, ìṣe oníṣe ni yóò máa ṣe, torí ohun téèyàn bá rò lèèyàn máa gbé wá sójú ìṣe. Bẹ́ẹ̀ ni, tó bá jọmọ Yorùbá tó ò kì í sọ Yorùbá, tó jẹ́ pé èdè míì ló ń sọ lẹ́nu, ò ń sọ èdè míì, èrò ìlú míì yẹn ló máa rò. Bó ṣe ń ro èrò ìlú míì yẹn, bẹ́ẹ̀ náà ìṣe ìwà àti ìṣe rẹ kò ní jọ ti Yorùbá. Tó bá wá hùwà
wọ́n wá sọ pé o hùwà bí ọmọ àlè Yorùbá. Kì í ṣe wípé ọmọ àlè ní ẹ̀, ṣùgbọ́n torí pé o ò jẹ́ kí èdè Yorùbá, èdè abínibí, èdè tí ìṣẹ̀dá tó dá mọ́ ẹ, o ò jẹ́ kó ṣiṣẹ́, o ò jẹ́ kí ìṣẹ̀dá ò sọ èdè yẹn lẹ́nu. Ìdí nìyẹn tó fi rí bẹ́ẹ̀, tán fi máa wò ẹ́ pé òun hùwà bí ọmọ àlè. O kì í ṣe ọmọ àlè, bàbá rẹ ló bí ọ, ṣùgbọ́n torí pé o kọ̀ láti mọ èdè ìlú rẹ sọ, wàá máa ro èrò elérò. Bó ṣe ń ro èrò elérò, wàá máa ṣe ìṣe oníṣe. Yorùbá ló ní ọmọlúwàbí, Yorùbá ló ní ìwà. Yorùbá gbọ́n, èdè Yorùbá ó lákọ ó lábo. Yorùbá ní pẹ̀lẹ́ lákọ ó lábo. Bẹ́ẹ̀ ni. So kí ni mò ń try láti sọ fún wa ni pé èdè tá à ń sọ yìí, èdè Yorùbá ni. Òun la fi ń de èrò. Èrò yẹn tá a bá rò, òun la wá máa fi wá gbé sínú ìṣe, torí pé tó bá ti wá ń sọ èdè elédè, wàá máa ro èrò elérò. Tó bá ti ń ro èrò elérò, èrò burúkú láwọn ìlú míì, èrò tí wọ́n rò bíi kọ́ jiyàn gbé, èròkérò, kọ́ kidnap yàn, èròkérò, kọ́ lọ ju bọ́ǹbù síbì kan, èròkérò. Yorùbá ò ní irú ìròrí yẹn. Àlàáfíà ni Yorùbá máa ń lépa. Yorùbá máa ń ṣèké àlejò. Yorùbá kọ́ ló ń gbèyàn ṣòwò. Ọmọ Yorùbá, àwa Yorùbá kọ́ la máa kò sí nínú ìwà Yorùbá. Ibi tí àwọn tó ń wúrú wà yìí, ibi tó ti rí àwọn ni wọ́n mọ̀. Àní Yorùbá ò ní parun bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Ẹ wá bá mi sọ fún ẹni tó bá ń ro èrò elérò wípé ìṣe oníṣe nìyẹn á máa ṣe. Á máa ṣe oníṣe, á máa wọ aṣọ káṣọ bíi crazy jeans. Ẹ rí wípé kò sí lára kéèyàn wọ aṣọ tó ya. Ẹ rí bí mo ṣe rí gbogbo ẹni tẹ́ wà ní Facebook, ẹni tẹ́ wà ní social media, tẹ́ bá rí ìmúra Aremo, ẹ rí pé mo múra, mo rẹwà lọ́kùnrin. Bẹ́ẹ̀ ni. Tẹ́ bá dẹ̀ rí Peter náà tó ń bá mi gbé sókè, tó ń bá mi fà wálẹ̀, ó múra, ó rẹwà lọ́kùnrin. Bẹ́ẹ̀ ni. Ọmọ Yorùbá nìyẹn. Tẹ́ bá rí ọmọ Yorùbá, ẹ mọ̀ pé ọmọ Yorùbá lélẹ̀. Àwa kọ́ la ní crazy jeans. Ìran Yorùbá kọ́ ló ní ká máa sag. Ìran Yorùbá kọ́. Ìran Yorùbá, ìran tó ní àpọ́nlé, ìran tó lẹ́wà. Mi ò mú fìlà mi wálé ní. Tí bá dé fìlà, tí Yorùbá bá dé fìlà, àwa lọmọ aládé. Ìran wa là ń dádé. Bẹ́ẹ̀ ni, torí náà ẹ jẹ́ ká máa encourage àwọn ọmọ wa láti máa sọ èdè wa. Yorùbá language is not a vernacular language. Ẹ yé sọ bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní stop speaking vernacular. Lọ́dọ̀ ọ̀tá ni. Ẹ̀yin ò mọ̀ túmọ̀ vernacular ni. Èdèkédè náà ń pè vernacular. Ṣé Yorùbá wá lè dèkédè? Ọlọ́run tó dá wa sínú ilẹ̀ yìí, tó fi èdè, Ọlọ́run tó dá gbogbo ayé lédèrú, tó wá pín àwa, tó fi èdè Yorùbá sí àwa lẹ́nu. Àwọn ọmọ aládé, àwọn ọmọ lámúrúdùn, àwọn ọmọ Odùduwà, kò ní bàjẹ́ fún gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ Yorùbá, tẹ̀dẹ̀ nífẹ̀ẹ́ Aremo Jésù. Yorùbá dùn láṣà. Abala ẹ̀ láti wọ̀ yìí, ẹ jẹ́ àfẹsẹ̀ rajó díẹ̀ ká tó wọnú ètò lọ ní pẹ̀rẹ̀pẹ̀rẹ̀. Bá ń gbé sókè nílé agbára lọ́hùn. Ire ò ṣe fowó ra, ó ti dájú. Bí abíní kò tó ká tún ra ẹni bí. Bí abíní kò tó ká tún ra ẹni bí. Ẹ wo Abíọ́lá Ọmọdọ̀sùn, Aya Fernandez, ó kú bíbí rẹ̀. Ò ṣe fowó ra, ó ti dájú. Ibi ire ò ṣe fowó ra, ó ti dájú. Bí abíní kò tó ká tún ra ẹni bí. Bí abíní kò tó ká tún ra ẹni bí. Ẹ wo Abíọ́lá Ọmọdọ̀sùn, Aya Fernandez, ó kú bíbí ire. Bíbí ire ò ṣe fowó ra. Bí abíní má tún ra ẹni bí. Bíbí ire kò má ṣe fowó ra. Ìyẹn ní ti Ṣẹ̀rífátù Adéníran tí ń jẹ́ra Abíọ́lá Elégbédé Fernandez. Ọmọọba Dòsùn ìlú Èkó. Ẹ ṣeun bàbá mi King Sunny Adé. Kò ní bàjẹ́ fún yín sà. Ohùn yín ti ń dùn létí gbogbo ọmọ aráyé.
ẹ ti ga ẹ ti gòkè ẹ ní wálẹ̀ láéláé ohun yìí ò ní kan. Orin tá a kọ́kọ́ fi wọlé òun ni ti bàbá wa Ebenezer Obey, Evangelist Ebenezer Obey. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin àgbà kan tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn in entertainment industry. Òun ni yín ẹ ti kọrin ẹ tún ṣe ń kọrin kò ní bàjẹ́ fún yín bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Bẹ́bẹ́ ń lọ ètò ní bẹ́bẹ́ ń lọ pẹ̀lú Àrẹ̀mọ Jésù abala Yorùbá dùn láṣà. Àní lónìí níbo là ń gbà lónìí? Tẹ́ ẹ̀ bá gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá tá a ṣètò ohun tá a fi bára wa sọ̀rọ̀ òun ni pé à ń sọ nípa àwọn òrìṣà tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú. Àrẹ̀mọ Jésù sọ pé ká máa bọ òrìṣà, ṣùgbọ́n ohun tàrẹ̀mọ Jésù ń sọ fún wa ni wípé gbogbo ìdílé kọ̀ọ̀kan ló ní òrìṣà tí wọ́n ń bọ. Gbogbo ìdílé kọ̀ọ̀kan ló ní òrìṣà tó jẹ́ pé wọ́n ń sìn nínú ìdílé wọn. Ní ìgbà ìwáṣẹ̀ nígbà tí wọ́n gbé ìgbàgbọ́ dé, ìgbàgbọ́ àwọn àgbà kan wọ́n jẹ́ kó yé wa pé ìgbàgbọ́ kò ní ká má ṣòro. Bẹ́ẹ̀ ni èmi dẹ̀ máa ń sọ kinní kan fún àwọn èèyàn, máa ń correct impression àwọn èèyàn. Èmi sọ wípé gbogbo wa ló nígbàgbọ́, gbogbo wa tún kọ́ ló nígbàgbọ́. Ẹ jẹ́ n put ẹ̀ báyìí, ibẹ̀ ẹ̀ kọ́ là ń lọ lénìí, ṣùgbọ́n torí pé mo wà lórí atẹ́gùn mo gbọ́dọ̀ yànnàná ẹ̀ dáadáa. Gbogbo wa ló nígbàgbọ́, gbogbo wa tún la láìgbàgbọ́. Bẹ́ẹ̀ ni gbogbo wa ló nígbàgbọ́, gbogbo wa tún la láìgbàgbọ́. Tó o bá sọ pé ojó nígbàgbọ́ o gbàgbọ́ nínú nǹkan ni. Ohun tó o gbàgbọ́ èmi Àrẹ̀mọ Jésù lè má gbàgbọ́ nínú ohun tó o gbàgbọ́. Èmi ti da láìgbàgbọ́ nínú ohun tí ìwọ gbàgbọ́, ìwọ ti do nígbàgbọ́ nínú ohun tí ìwọ gbàgbọ́. Ohun tèmi gbàgbọ́ nínú ẹ̀ tí wo ò dẹ̀ gbàgbọ́ nínú ohun tí mo gbàgbọ́. Peter Pétérù, ṣé ohun tí mo ń sọ yìí ṣó ń yé ẹbí? Ohun tí èmi gbàgbọ́ tí wo ò dẹ̀ gbàgbọ́, ìwọ ti da láìgbàgbọ́ lórí ohun tèmi gbàgbọ́, èmi da láìgbàgbọ́ lórí ohun tí mo gbàgbọ́. So ẹ má máa pe ẹnikẹ́ni láláìgbàgbọ́ mọ́. Ọ̀rọ̀ àlùfàǹṣá ni ọ̀rọ̀ bí ìgbà pé èèyàn ò láròjinlẹ̀ ni. Gbogbo wa ló nígbàgbọ́ toró ní nǹkan kan tó ní kálukú gbàgbọ́ ń pa ẹ̀. Lọ́sẹ̀ tó kọjá a sọ̀rọ̀ nípa àwọn òrìṣà alẹ́ Yorùbá. A máa mẹ́nu kúrò ńbẹ̀ lónìí, ṣùgbọ́n mo dárúkọ àwọn òrìṣà yẹn tó jẹ́ pé méje ni wọ́n, tó jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, kò sí bó ṣe fẹ́ ṣe. Gbogbo etí tó ń gbọ́ mi, kò sí bó ṣe fẹ́ ṣe. Kódà kó gba Jésù jù bẹ́ẹ̀ lọ, kó gbàgbọ́ nínú ànábì Muhammad sallallahu asala jù bẹ́ẹ̀ lọ, àbọ̀ ohunkóhun yòówù kó lè gbàgbọ́. Àwọn òrìṣà méjèèje yìí ẹyọ kan tàbí ìkejì tàbí gbogbo wọn náà ní ipa nínú ayé rẹ, ló jẹ́ pé wọn náà ló ń rí wọn lò. Bẹ́ẹ̀ ni tó dẹ̀ jẹ́ pé ilẹ̀ Yorùbá làwọn òrìṣà méjèèje yìí ibẹ̀ lórísun wọn. Mo sọ̀rọ̀ nípa èṣù ọ̀dàrà fún gbogbo wa ní ọ̀sẹ̀ tó kọjá. Ta ni èṣù lọ́wọ́ nípa ẹ̀ nínú ayé ẹ̀? Kò sí. Torí pé tí ò bá sí òkùnkùn kò lè sí ìmọ́lẹ̀. Mi ò pe èṣù lókùnkùn, Ọlọ́run ló dá. Torí náà ní ilẹ̀ Yorùbá, Yorùbá jẹ́ ká mọ̀ nínú àṣà àti ìṣe Yorùbá àti ìtàn Yorùbá, ó jẹ́ ká mọ̀ orísun èṣù. Olódùmarè tí gbogbo wa ń pè lọ́lọ́run, ó jẹ́ ká mọ̀ nínú Yorùbá, ó fún wa ní èdè Yorùbá tá à ń sọ yìí. Nínú ìran Yorùbá èṣù jẹyọ ńbẹ̀. Bẹ́ẹ̀ ni nínú ìtàn Yorùbá a ní àwọn ìdílé tó sọ́ni mú wọn tó jẹ́ pé èṣù bí yìí. Bẹ́ẹ̀ ni a ní àwọn ìdílé tó jẹ́ pé lónìí ìyẹn ò sẹ́ pé wọn ò mọ Ọlọ́run, wọ́n sì ń bọ èṣù. Mo sọ fún wa nípa ohun tá à ń pè lórìṣà. Mo ní àwọn ẹni tó rí bá ṣàlẹ́ṣà àwọn là ń pè lórìṣà. Àwọn ẹni tó rí bá ṣàlẹ́ṣà àwọn là ń pè lórìṣà. Oríṣà mi lẹ́ṣà
mo di òrìṣà fún àwọn kan. Òrìṣà Pétérù lẹ́ṣà tó ń bá mi gbé sókè tó ń bá mi gbé wálẹ̀, ó di òrìṣà fún àwọn kan. Tí Pétérù ò bá sí ń bí lónìí, kò lè ṣeéṣe ká gbóhùn mi nínú ilé níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Lọ́wọ́lọ́wọ́ báyìí òrìṣà stúdíò yìí lọ́wọ́lọ́wọ́ báyìí òrìṣà program tẹ́ ń wò yìí lọ́wọ́lọ́wọ́ òun ni Pétérù, torí pé tó bá gbé sókè àgbè wálẹ̀ òun lẹ fi ń gbọ́. So ẹ má jẹ́ ká máa dá confusion sílẹ̀ káàkiri. Mo sọ fún wa pé lórí ètò yìí ẹ̀kọ́ pọ̀ ń bẹ tá a máa dìmú, torí pé kí ni Yorùbá ó dùn láṣà, Yorùbá la gbé dání. Torí náà mo sọ fún wa pé Ògún lára àwọn òrìṣà tá à ń sọ yìí ni, tí Yorùbá gbàgbọ́ pé òun ni God of Iron. Ta ni ò lórin, ta ni ò wọ mọ́tò, ta ni ò gọ̀kadà, ta ni ò wọ plane? God of Iron, Ògún. A ní àwọn ìdílé tó jẹ́ pé surname wọn bẹ̀rẹ̀ láti ara Ògún. Ògúntúndé, Ògúnládì, Ògúnbíyì, Ògún, God of Iron. Ọbàtálá, ọba táàṣẹ, ọba takuntakun, lára àwọn òòṣà ilẹ̀ Yorùbá ni. Aláwọn ìdílé tó jẹ́ pé ìdílé Ọlọ́bàtálá ni wọ́n. Yemọja, aláwọn ìwọ sọ fún mi pé ìwọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá o ò fẹ́ nìkan kan ṣe pẹ̀lú Yemọja, irọ́ ló pa. Omi ò ní pa ọ lórí lágbára Ọlọ́run ọba mi. Ọlọ́run ló dá àwọn nǹkan wọ̀nyí. Ọlọ́run mi ò Àrẹ̀mọ Jésù sọ pé ká máa bọ̀rìṣà. Tó bá wù ẹ́ bọ̀rìṣà, ṣùgbọ́n gbogbo ohun tó o bá ń bọ má fi Ọlọ́run sílẹ̀. Olódùmarè òun ló dá gbogbo ẹ̀. Ìran Yorùbá Èṣù, ìran Yorùbá Ògún, ìran Yorùbá Ọbàtálá, ìran Yorùbá Yemọja. Yemọja yìí òun la pè ní God of let me call it God of sea. Òkun ó láṣẹ lórí àwọn òkun, bẹ́ẹ̀ ni nínú omi, àwọn omi ńláńlá Yemọja. Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyàyùn, Ọ̀ṣun yìí òun láṣẹ lórí àwọn odò kéékèèké, Ọ̀ṣun. Ṣàngó God of thunder, àbí o gbọ́ tán ní àrá sánbì kan tó pa ẹnìkan, àrá sánbì kan tán bá jí nǹkan láwọn ibì kan lọ́ba ṣe ń sọ ìtẹ́ bá pe àwọn oníṣàngó tán bá gbé Ṣàngó tán sọ ó ní bọ́ ṣe máa ń ṣe. Ṣàngó máa mú ẹni tó jí kíní ẹ̀hún tó jí á tún wá gbé sí ń gbàyà báyìí ni. Bẹ́ẹ̀ ni àrá ò ní san páwá bí ògo ṣe ń jẹ́ tọlọ́run ọba mi. Ọya, bẹ́ẹ̀ ni lára àwọn òòṣà ilẹ̀ Yorùbá ní àwọn méjèèjì yìí. Ṣùgbọ́n ibẹ̀ yẹn kọ́ là ń lọ lónìí. A máa sáré yẹ àwọn ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Gbogbo ilẹ̀ Yorùbá pátá ló ní àwọn tó tẹ̀ ẹ́ dó. Orúkọ àwọn tó tẹ ìlú dó ní ilẹ̀ Yorùbá, abalabẹ̀ la fẹ́ sáré yẹ̀wò kó tó di pé a gba oko bòmíì lọ. Láàárọ̀ yìí Ilé Ifẹ̀, Ọbàtálá, ọba táàṣẹ.